káàbọ̀ sí orí ètò Máṣọ̀yìnbó bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ni o. ó yẹ wá wò ó bí olóyè Sunday Igboho bí sì ń fi Yorùbá dára tí ń lo àwọn àkànlò èdè tí ń pe àyájọ́ ńláńláńlá àwọn fọ̀ràgbèdèràbèdè lórí ètò tí gbogbo wa mọ̀ náà ni lórí ètò Máṣọ̀yìnbó. ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko olóyè Sunday Igboho ọ̀pàtú méje tọdẹ pa nínú igbó eyín nínú ètò Máṣọ̀yìnbó débi pé Máṣọ̀yìnbó gan sì ń wò pé ṣe pé olóyè Sunday Igboho ṣe pé akọni ilẹ̀ Yorùbá ni. àwọn túwo lọ pa lórí ètò mo ń bọ̀ ẹ kọ́kọ́ wo fọ́nrán kékeré yìí náà ẹ má lọ bí gangan. kó mi lọ wọn kó mi lọ fọkànbalẹ̀ ó gbúrò mi gbọ́. ẹni sùúrù mo wọ́wọ́ mi sì mo wọ́ mi tì bàbá mi. késekése lẹ rí kàsàkàsà ń bọ̀ bàbá késekése mo rò pé ẹ̀yin náà rí fọ́nrán kékeré tí mo ra fi hàn yín níbi tó lóye Sunday Igboho tó ti pidán omi látọwọ́ ẹni tó fẹ́ tumi fún tómi sì dọ́wọ́ rẹ̀ àwọn nǹkan tẹ́ ẹ máa rí lórí ètò Máṣọ̀yìnbó eléyìí tó lóye Sunday Igboho tó lọ ṣẹnu pẹ̀lú olóòtú ètò Máṣọ̀yìnbó. àwọn ènìyàn tí wọ́n ń jẹ fọ́nrán náà lẹ́nu ṣùgbọ́n o ẹ má ì lọ bí kankan bó o la ṣe rí fọ́nrán náà o torí pé ó ti wà níkànnì ayélujára bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ wípé àwọn ènìyàn ti ń wò pé ṣe pé olóyè Sunday Igboho ṣe pé akọni ilẹ̀ Yorùbá ni kí wàá ṣakọni lásán ó tún mọ èdè ọmọ àyájọ́ ọmọ gbogbo ibi téèyàn ti sọ̀rọ̀. ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ pọ̀ ẹ jẹ́ kí olóòtú ètò Máṣọ̀yìnbó kó fi fọ́nrán náà sí kànnì ayélujára kí gbogbo wa wá mọ itú tó lè Sunday Igboho tó pa nínú ètò Máṣọ̀yìnbó náà. ẹ gbádùn ètò tá à ń sọ yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ share ilé káàkiri kẹ́ ẹ mọ̀ pé ká máa retí bó bá ṣe ń lọ pẹ̀lú ilé ètò Máṣọ̀yìnbó. ǹjẹ́ lẹ́yìn lérò pé Sunday Igboho gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan èèyàn 1 million naira yóò gbà lólé àti mọ́tò ayọ́kẹ́lẹ́ èló lẹ́yìn lérò pé olóyè Sunday Igboho èyí lẹ́yìn lérò pé yóò gbà lọlé lórí ètò